ẹ̀sọ́ nílé Adébọ̀wálé o mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba lébè mẹ́fà ara wọn ò jẹ́ lórí àdéfíntè mi yeye Ashabi gold mo wá kí olúfúnlọ́lá gbẹ̀rálẹ̀ òdìdè pírílò ológójì. ẹ bá mi kí Ashabi màmá Jimmy Sọlá Ashabi ẹlẹ́yinjú ẹ̀gẹ́ Ashabi ìjẹ̀bú ọmọ alálẹ̀ Ashabi okú oríire Ashabi. Sọlá máa bọ̀ lọ́dọ̀ mi bí n bá pè ọ́ lẹ́ẹ̀kan máa dá mi lóhùn nígbà ìgbà ojú ló ṣe méjì àwòrán kedere ẹsẹ̀ ló ṣe méjì ayé ẹ̀nà bíbà àdí bá ṣe méjì àjò oko téńté lórí ẹni olúfúnlọ́lá dá mi lóhùn ìwọ ní ike sí lọ́wọ́lọ́wọ́ ẹwà tó mi lọ́lá Adébọ̀wálé ọmọ adámọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ogún ọdún o yeye Ashabi gold àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ọdún rẹ lọ́mọ ṣe lágbára Ọlọ́run ọba adùn bárìn má tòṣì aya òkèṣọlá máa dání gọjọgọjọ aya owó kan máa gbẹ easy going and peacemaker ni aya ìjìnlẹ̀ ara ìsokùn ẹ̀dùn ti ṣeré orí igi òní pòfo onírò òfo ayé òní jalè wọ́n pè wọ́n ni wọ́n máa dùn máde o máa dùn mọ́sùpẹ́dì ìyẹn jẹ́ ìjẹ̀bú ńlẹ́ ọmọ eré ní ìwà àbúrò fún mi láyọ̀ ló ti mi mo kí ọ ẹgbẹ́ òye wọlé Abíọ́dún máa gbóhùn ẹnu mi ọmọ Wùmí Olúyọ̀yé ńkọ́ ṣé ń bẹ lálẹ́ àáfíà ara ẹ bá mi kọ́lù fún kẹ́ dáadáa ọmọ rẹ̀ wà mí Ashabi adé bàbá Wálé Abíọ́dún kọ́ ọba òkè oníyọyín láwùjọ olóríire olúfúnlọ́lá o kó má fẹ́ ní pé ìta burú láéláé owó màmá Jimmy Sọlá okú ọdún o mọ̀mísí ọlámìjí ire o okú yẹdùn màmá òkìkí ọlá wọn máa pè ọ́ nígbà gbogbo afúnimáwo bẹ̀ni grandma rẹ̀ yan ọmọ nẹ yóò ṣà Ashabi iṣẹ́ tó ṣe lórí ọmọ onídàálẹ́dọ̀ òfò lágbára ọlọ́run ọba ìlàyà aláwùrà bí oníjọ́ ọ̀rá máyé ẹwà tó mi lọ́lá bí mo bá rẹlẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ wọn forí balẹ̀ forí adé ẹni bá rìn bẹ́ẹ̀ ó mọ̀ ṣàfihàn ni Adébọ̀wálé o ọmọọba ni ọ́ mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jẹ́ lórí adéfín adámọ́lẹ́kùn àfojúdi adámọ́lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ìjẹ̀bú ńlẹ́ ọmọ eré ní ìwà bówù jẹ̀bú àwọn ni ẹni wíníwíní bówù jẹ̀bú àwọn ni ẹni wíníwíní ayé ló gbàjẹ̀bú ló fẹ́ ní rẹ̀ tó kù sọ́dọ̀ àgẹmọ ọmọ abíyídóhùn Ashabi o ilé ọmọ ya jásọ ọmọ ya kòró ọmọ ya múrẹ̀ nílẹ̀ ilẹ̀ mi tìtì ara orókun ara òrẹ́ di ẹlẹ́ bàbá tó bí yín lọ́mọ ọmọ wá mọ̀jòmọ̀jò wẹ́líwẹ́lí ngbólówó nìran bàbá tẹ̀ yín lẹ́fi joyè méjì pọ́njọ́ sí tí wọ́n fi kẹta ń lọ ní ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là òyìnbó tó dé òyìnbó dé tán lówó àwọn pọ̀ sí lórí tẹrú tọmọ ayaṣì máa wá orí ọ̀dà ọmọ oríṣà gẹ́mọ̀ ẹ̀wà ọmọ dúdú lẹ́gbẹ́ pupa láàbùrọ̀ lé bàbá tẹ̀ yín Ashabi gold ọmọ àsálà dámọ́lẹ̀ ẹ̀kọ́ àfojúdi ọmọ alẹ́bí oṣù iwájú owó ẹ̀yàn ńlá ní gbogbo ara kìkẹ́ ẹwà rẹ̀ òní yingi láṣọ ọlọ́run ọba afẹ́jújẹ ẹbú ti fọkọrẹ́ ẹ̀ jápé iná ọmọ aráyẹ márùkò ní morocco tẹ́yẹ sí ti lọ ọmọ aníṣu máa máa rọ́bẹ ọ̀bẹ tó kó ọmọlé bàbá tó bí yín lọ́mọ ó dìlé yeye tó bí ọlọ́mọ fún mi lọ́lá ọmọ aláyàndé o àyàngálú àmúni ìjẹun ahun ìrẹsì òbí aráyè lóde ọmọ arẹ́gbòdo dájú egungun àgọ́ òbí dúdú pupa roro ni wọ́n bí lè yeye tó bí yín lọ́mọ kórìjẹ́ ọ̀pẹ́ láyé ayé òkè ṣọlá ọmọ ṣìmáwá orí ọ̀dà máa dá ní gọ̀jọ̀gọ̀jọ̀ ọdún ẹ̀ lóde aláṣẹ jimadek superstore gangan ni adé orí rẹ lónìí máa kí ọ ní gbẹjẹgbẹ ẹjọ ìjìrẹ́ ara ìsokùn owó kò máa gbẹ ẹ̀kẹrin atólóyè ọ̀fìgbẹ̀yìn land ọmọ ìgbẹ̀yìn ojorú ọmọ síkìtì ọmọ rògbà Ashabi ibùjókòó rẹ òní burú fún ọ yóò máa dùn ní kò ní kan àárín ìwọ àtàdé orí rẹ òní dàrú láíláí obìnrin àjòjò oníṣèyá fọmọ tiẹ̀ lágbára Ọlọ́run ọba pẹ́pẹ́pẹ́ ńlówó ṣarọ́ àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀ ẹ̀nà kó o gbókò tọkọ má fẹ́lẹ́ ìṣòpin iṣu ọmọ jiná fún yín jẹ òní fàìsàn jẹun ọmọ òní jẹgun kẹ́yìn ẹran níwọ̀nyà mọ́dún ìgbà alẹ́ rẹ̀ ilé ni àwọlé rẹ̀ ilé ni ọlá alẹ́ rẹ̀ ilé ni gbogbo bí ọba ń jẹ́ Ọlọ́run ọba oníjẹ́kọ̀ rí nira ìgbà ọdún kan.